alhamdulillah àwọn afá olówó àwọn afá ń jẹ gúdẹ àwọn afá pọ̀ oríṣiríṣi alhamdulillah wa salatu wa salam ala rasulillah Muhammad bin Abdillah wa ala alihi wa sahbihi wa man walah ma ba'd. So a fẹ́ ṣàtúnṣe kan eléyìí tí àwọn ọ̀yà ti sọ yìí lórí ẹ̀sìn a fẹ́ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ kan eléyìí tí àwọn ọ̀yà ti sọ yìí lórí ṣùgbọ́n àwọn nǹkan tí mi fẹ́ clarify ń bẹ̀ mi ò gbọ́ níbi lecture àwọn ọ̀yà yìí. So àwọn nǹkan tó bá dẹ̀ ti rí báyẹn tẹ́sí pé àwọn nǹkan tá a tó pa àwọn ti pé àwọn èèyàn mẹ́nu bà níbi àwọn tọ́lọ́run ń lò tọ́lọ́run fi ń ṣe ìdáàbòbò fẹ́sìn àti àtúnṣe táwọn èèyàn ti ń bàjẹ́ nígbà náà mi lè sọ pé ọlọ́run yóò máa ṣe bẹ́ẹ̀ yóò máa fi àwọn alùsùnà yóò máa fi àwọn èèyàn àwọn tó jẹ́ pé alùwòrọ̀bá àwọn ẹni òjàjòjì máa ní ìwúrọ́ sí gbédè islam ọlọ́tún ṣe yìí ò lọ́bì ní alladhina yuslihuna man afsada an-nas àtọ́ bí fún àwọn òwò làwọn ẹni tí ó jẹ́ lọ́bì náà àwọn tó pé táwọn èèyàn bá ti bàjẹ́ wọ́n máa ṣàtúnṣe. So nínú àwọn ọmọ ìyá ta ń lérò pé aláàṣẹ nínú wọn nílùú tiwa yìí so wọ́n ti sọ lórí ọ̀rọ̀ afa Labeeb Lagbaji afa Labeeb Lagbaji so ibi táwọn wá ń lo lùbábà wọn sí àbí lúgbù so ó jẹ́ ibi tí yẹ pé ó bá ní jẹ́wọ́ pọ̀ so wọ́n sọ pé àwọn sàlàfí àwọn afa súnà wọ́n bú àwọn ṣèkọ̀ yìí àbá kàmálì wọ́n bú kínní so àwọn ní àfẹ́ máa bú àwọn afa súnà so láwọn máa fi máa bú àwọn afa súnà so àwọn afa súnà ti fún ọ léṣe ṣùgbọ́n tí èmi wá ń tèmi fẹ́ sọ gbàgbẹ́ tí mo fẹ́ ká wò ń bẹ̀ ni pé ká lè mọ̀ pé afa ìkòrò kò mọ nǹkan tó ń sọ pé kó mọ nǹkan tó ń sọ so torí bí èèyàn bá ní àpọ́nlé títí tó bá ti kọjá rẹ̀ débi ẹ̀sìn ó ju anybody lọ tó yẹ pé ní ẹni tó bá ti lè ta tó bá fi lè kọjá rẹ̀ níbi ẹ̀sìn so àpọ́nlé rẹ̀ yóò wálẹ̀ so torí pé ta fi ń pọ́n yàn lé òun náà nítorí Allah ta fi ń fẹ́ràn so ta fi ń báyàn wí ta fi ń báyàn jà torí Allah náà ni yóò jẹ so ẹ wo àfa Labeeb Lagbaji so náà fẹ́ máa bú àwọn àfa sunna so èmi wá ń gbọ́ nígbà tí mo fídíò yẹn pé tọ́pìkì fídíò ọmọ ìyá wa kílókọ̀ àfa yìí so òun náà ni pé Labeeb Lagbaji tí o bá mọ̀ pé ó tó gbangba sùn lọ́yẹ́ wá jẹ́ kájọ ṣe kí ni mi tẹ̀ rí jẹ́ kájọ ṣe kí ni àfa yìí tẹ̀ kọ́ sí ibi jẹ́ kájọ ka àwọn tírà àwọn àfa oníkànkan wa ok ẹni pé gbé tírà àwọn àfa tiẹ̀ síta àbí káwọn níbi tírà àfa tiẹ̀ síta káwọ àwọn wò láfa gidi àwọn wò tá a bá ń sọ pé àwọn tàrà ń takò àwọn àfa yìí kì í kàn dé takò wọn à ń sọ burú tí wọ́n ti gbé sínú tó sì hànú tírà wọn ṣé bàbá imbrahim inyas la fẹ́ sọ ni so àbí ta ni so nínú àwọn àdákò àwọn ọ̀rọ̀ táwọn oníṣòfin ti gbé wá bí albakiri ni àbí al-Arabi ibn al-Arabi àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so káwọn lọ sí ibi tí àwọn afáàtà wa Ibn Tayiyyah ní Muhammad bin Abdil Wahhab Ibn Qayyim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwò àwọn wò káwọn anybody tí ò tẹ̀ sí láàrin Sufi àbí láàrin sunna kó wá dá sí kó wá wò kó ta ló ń sọ̀rọ̀ táwọn wò ní ẹ kó tẹ̀lé àwọn wò ló ń sọ̀rọ̀ gidi so òótọ́ sí ni tọ́pìkì náà ṣùgbọ́n ẹ̀rí ń táyọ̀ Labeeb Lagbaji ṣe fídíò tí Labeeb Lagbaji tó play nǹkan lè ń fẹ́ ṣe wá sí mi ò dá sọ̀rọ̀ yẹn mọ́ ń táyọ̀ Lagbaji tẹ̀ sọ ìjọ ń fẹ́ ṣe káwọn pé ẹ lé ò tẹ̀ àyèmọ̀kan àfáì àti àyèmọ̀kan rẹ̀ ó gùn bí láàlẹ́ orí ẹ̀ ṣe bó ṣe gùn yẹn bó ṣe tóbi yẹn tí ó wá fà lórí bẹ́ẹ̀ náà láyé àyèmọ̀kan ṣe gùn tọ́ba ṣe láàlẹ́ orí ẹ̀ bó ṣe ga tó yẹn àyèmọ̀kan ló rù sórí yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà so nígbà tó ló fẹ́ bú àwọn àfáà Sàláfì tó tàwa ń wá àfáà Sàláfì tó dárúkọ tàwa ń wá orúkọ rẹ̀ káàkiri látara ìwọ́gàn orúkọ gan ò dámà abẹ́rẹ́ tí màá ṣàlàyé tó máa clear nísìn tó bá yẹ pé àwa ti mọ tó ń tọ́ àti sọ ni àníbà tó ti bẹ̀rẹ̀ mọ́kàn wò pé tàdà fáyìn dárúkọ ẹ̀ kí n play ẹ̀ rágbọ́.
ẹ máa gbọ́ ó ní Enitinje ó ti dárúkọ àfáàsùn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn àfáà Islam iṣẹ́ Enitinje kílọ̀pù Sheikhul Islam ó bá jẹ́ ní sufi jù bẹ́ẹ̀ la gbogbo àwọn akápá àwọn àgbà sufi sí ń jọ tipẹ́tipẹ́ gbogbo àwọn akápá mùsùlùmí wọ́n rí i pé eléyìí ò Sheikhul Islam lélẹ̀ Sheikhul Islam àfáà mùsùlùmí àfáà Islam lélẹ̀ tó kọ́ àwọn tó máa fi twenty ṣe ni tí gbogbo ayé sọ̀kan tí gbogbo ayé bá ò fún ìmọ̀ wọn mọ́tọ́pọ̀ Enitinje tí ẹ táyì tàfà ìmú wa ó tún kún pé lẹ́yìn tàbá tẹ̀túrú pé àwọn olóṣùṣọ̀kúsọ̀ ká túrú pé àwọn wọ̀lọ́ ní ìmọ̀ Enitinje wallahi àwọn afọ́nà sí pé àmì kan náà àmì tọ́lọ́run dá sí wílà ayé Enitinje àmì ló jẹ́ láì gbé ti mọ̀ ìjọba ọlọ́run dá àmì káàkiri àmì ẹwà àmọ́ mú àwọn nábì Yusuf àmú Ibrahim bin Adham àmú Sulaiman bin Mihran àmú tani àwọn ẹ̀tẹ́ pé ẹwà òpin ẹ̀rọ nábì Yusuf nígbà táwọn obìnrin rí wọ́n sọ pé eléyìí ń ṣe èèyàn màdéka lélẹ̀ níbi tí ó rẹwà dé àmì ọlọ́run kan yẹn àmì bí ká dá èèyàn àmọ́ àmọ́ ànábì Adam tí ò ní àbá tí ò níyà àmọ́ àmọ́ ànábì Ìsá fẹ́ pé ọlọ́run kan nìkan fẹ́mi sí níyà rẹ̀ lọ́kọ kò ní ẹni tó súnmọ́ àmọ́ àmú tàtú ni ànábì Yahya tẹ́ pé Zakaria ló bí ṣùgbọ́n Zakaria tó bí ọlọ́run sọ ànábì Yahya lẹ́ni tó mọ́ débi pé ànábì Yahya mọ́ débi pé ọlọ́run dẹ̀ tún mọ́dé pé kò ní ṣe pẹ̀lú kúńbókìnrin lájọṣepọ̀ ó fẹ́ dàbí màlẹ́kà sàmì ọlọ́yídà ni a tún mú àmì agbára kéèyàn ní agbára tá a máa mú àmì kí ló ń jẹ́ ànábì Musa tẹ́kọ̀ abẹ́ atọ́lọ́run fún ó gbá yàn ọkùnrin ẹgbẹ́ láyà gbà ọkùnrin ẹgbẹ́ tó gbá láyà kò ń jẹ́ ordinary person o so kí lè máa ń pọ̀ ọ́fíìsà Fìràhùn ni o bí àwọn ọlọ́pàá ológun tó ń wà ní charge of àwọn ẹrú tẹ̀mọ̀ pé ó ti jẹ́ tó ń débi kan ànábì Musa kọ̀ gbà láyà pé kó ń bẹ̀rẹ̀ oníṣẹ́ máa ná wọ́n sì máa ná ọmọ Israẹli ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ torí kò ń gbọ́ kò má dáa tọ́lọ́run fún tẹ̀wá tó wá ní ó kọ̀ ṣe mistake nígbà tó wá sá lọ tó sá kò nílùú tó dé Median tó bá àwọn èèyàn tó ń fún ẹṣin wọn ní nǹkan kíní wọn lómi tó bá àwọn obìnrin méjì ń bẹ̀ táwọn yẹn tafẹ́tẹ́ pé táwọn ilé bá ti fún àwọn táwọn ọkùnrin bá ti kó ń bẹ pẹ̀lú nǹkan sí wọn àwọn ṣẹ̀ mú mi níbi ìwà ìtìjú ilé tó ti sọnù láyé nísìn ṣe pé nísìn aṣọ tó àwọn notice lánàá mú wá kàn kúlù pé ó dà pé aṣọ tó ṣẹ̀ jáde nísìn aṣọ yẹn ti wà tí pẹ̀bọ̀ ó ṣẹ̀ ń rìn nísìn aṣọ tó máa ń fi dòdò lẹ̀ ẹ bá jáde ní ẹ̀yìn tó bá ń jáde òun ló kọ àwọn mẹ́rin fún ma wọ́n sìn aṣọ tó ń fi dòdò lẹ̀ ló fún ma wọ́n sìn tàbí ìtọ́ ọ̀rọ̀ gé lókè èyí níbà wọ́n ní akátẹ́gùn lè máa fẹ́ wọlé so akátẹ́gùn lè máa fẹ́ wọnú gbáyà so tó bá bí ẹ sínú sàárì ìbúrọ́tẹ́gùn fẹ́ gbà so ayé àwọn obìnrin tó ní tìjú nìyẹn so tẹ́ pé Umar gan ròyìn rẹ̀ ó ròyìn kan nù mí ní kí n máa wíṣà sùkúl lórí yẹn so ànábì Musa nígbà tó dọ́dọ̀ wọn táwọn yẹn fún kíní wọn tó kúrò ń bẹ̀ tó bá kú káwọn obìnrin yẹn kán pọnmi sí nǹkan ọ̀sìn wọn ànábì Musa nǹkan tẹ́ pé ọkùnrin 40 ló máa ń yí òkúta yẹn kó lórí kànga ọkùnrin 40 tó ń máa gbìn 40 là pé òkíní kejì kẹwàá 30 wọ́n sì pé 40 ọkùnrin tó máa gbìn ẹ̀sìn mọ́kàn àwọn ìgbà yẹn ọlọ́run dáhùn kó jọ wáyé sí lọ ànábì Musa nìkan ló gbé òkúta yẹn kó lórí so ká lè mọ̀ pé agbára tiẹ̀ kọjá pé bí irú yẹn ó tún wá gbẹ̀ràn láyà ó lè kú lòtò àmì yẹn sàmúlò náà lè gáàsì ń gán tọ́tù fún náà lè gáàsì jagunjagun òun nìkan tó gbogbo odidi ìlú lòun nìkan máa ń bá jagun àti mítà súkà láyé àwọn tó ti wá lẹ́yìn ànábì torí sàmúlò náà lè gáàsì ló ti wá ṣáájú ànábì lẹ́yìn tànábì ti kú tán àtúrí mi náà tó dàbí sàmúlò náà lè gáàsì so àmì ọlọ́run pọ̀ níbi dídá níbi sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ sísọ ń sìn ẹ̀rọ káwọn ọlọ́run dáhùn yẹn kan bíi sàhábà tẹ́kí sàhábà nìkan kò yé òun gan tó bá ń sọ̀rọ̀ kò yé kò mọ̀ bí òun níbi tó ń mọ ọ̀rọ̀ sọ́dí bíi kùs pé lórúkọ bàbá ẹ̀ ta ló yin orun yìí ó ní azrot bí kùsìn wàsáhàbáni fasọ̀hátùhà azrot bí kùsìn wàsáhàbáni fasọ̀hátùhà wàkàlà kullu lisani madihin fiha so àti kóso àti sàhábà nígbà ṣe mọ̀rọ̀ sọ tó kódà àwọn gan wọn lè ròyìn obìnrin tóun ròyìn so ìyẹn kan so n fẹ́ rántí afáwọ̀ olókùnrin náà ti jáde so àlàfáà náà sọ̀rọ̀ àmì ọlọ́run kan tó nìyẹn àwọn apọ̀ bẹ́ẹ̀ so inú àmì ọlọ́run níbi ìmọ̀ àwọn èèyàn náà wá pọ̀ ń bẹ̀ bàjẹ́bàjẹ́ nínú wọn ni Sheikh Enitinje wà lẹ́ẹ̀kan fẹ́ wọn sọ pé ní ọjọ́ orí tó lò gangan ni ìmọ̀ rẹ̀ gangan lọ́jọ́ orí rẹ̀ yẹn ni pé ní
ọjọ́ orí tó lò 60 kìíní kan ní Sheikh Muhammad tẹ́mi àkú àwọn fáwọn sọ pé ní ọjọ́ orí jẹ́ gan ló kéré ìmọ̀ rẹ̀ gan làgbàlagbà ọmọdé ni ló fi kú tó ń ti wéyẹ kú ní 60 something ọmọdé ni ìmọ̀ rẹ̀ gan ní àgbà ìmọ̀ rẹ̀ ní ọjọ́ orí ẹ̀ so Ibn Taymiyyah àwọn máa ní Ibn Taymiyyah hadith tí ó bá mọ̀ kò ń ṣe hadith ìyẹn kí gbogbo hadith pátá ló mọ̀ Ibn Taymiyyah ẹ̀bà tó bá ń sọ̀rọ̀ gba Ibn Taymiyyah ò fẹ́ yàwó látara pé kò ráyè fún tòbìnrin pé tó bá yẹ obìnrin ǹjẹ́ kóun mójútó mọ̀ ṣùgbọ́n ìtẹ́bá ka Ibn Taymiyyah àtẹ́bá ń kà ọ̀rọ̀ rẹ̀ bí a kìlọ̀ àwọn fatawa Ibn Taymiyyah àtàwọn nípa pé báwo la ṣe bóbìnrin gbé báwo la ṣe bóbìnrin lò ẹ máa bèrè pé ẹ bá lẹ́ni yìí ò nígbàwó eléyìí tó ń sọ̀rọ̀ yìí ó ti ní ìyàwó bí 100 rí tó fi mọ́ wa Ibn Taymiyyah tẹ́bá ń sọ̀rọ̀ èdè lọ́rọ́ Ibn Taymiyyah tẹ́bá ń sọ tafsir Ibn Taymiyyah ọ̀tún Kùránì ṣùgbọ́n àwọn ẹlọ́ka tafsir àwọn ayà tuntun tíra kan ni àbí kàlọ́ ká usul tafsir tí Ibn Taymiyyah ṣe Ibn Taymiyyah àní Ibn Qayyim bó ṣe ní ìmọ̀ tó àwọn àti ẹgbẹ́ tí wọ́n bá tún ní káwọn tún wo Ibn Qayyim bó ṣe ní ìmọ̀ tó àwọn tí wọ́n kàrà tí ó rí pé ọmọ kí ó sì ń bá Ibn Taymiyyah wájú Ibn Taymiyyah Sheikhul Islam sí ìgbàwé bóta pé gbogbo ayé àti onísùnà àti gbogbo ayé ló mọ̀ pé léyìí nàhàwí ni àwọn ìwọ̀n ní náwù tàbí òun ní foundation bíi àti mọ́rìjà fún náà òun ṣe olówó wa àdìsọ́kùn òun ní kabot pé àtàwọn àgbà fún yàn wí náhù èdè lábọ́ sí ìgbàwé so tó kọ tíra àlèhùnmù kan nìyẹn bí sí ìgbàwé ṣe wá lóhun tó jẹ́ pé òun ni ẹgbà ayé ló ń sọ pé ibi tẹ́tì ìlú èdè lábọ́ ibi tẹ́tì lọ máa gbà tẹ́ pé látọ̀dọ̀ rẹ̀ àwọn ará Basori so àbí Basori kọ́ ni so wọ́n tún mú náhù tí wọ́n bẹ̀ nígbà tí Imam Ahmad tọ́lọ́hún fẹ́ fi àmì wọn hàn pé tí ìgbàwé tó ń tẹ̀lé wọn lẹ́yìn ibi náà wò ní tó ṣẹlẹ̀ láàrin àwọn àti bàbá Sahih Bahil Mohit tó ń sọ pé ntóhun tí mo tẹ́yìn àkọsọ ó kọ́rẹ́ tiẹ̀ wọ́n sọ pé ntóhun sọ yìí sí ìgbàwé sọ nítorí wà ní sí ìgbàwé gan inú tíra tó sí ìgbàwé fún rẹ̀ kọ tí gbogbo yín gbà mọ́ náà wò ń bẹ̀ ìmọ̀ mistake tó wà ń bẹ̀ ó lé ní 300 sí ìgbàwé àtẹ̀yìn tí ìgbàwé fún rẹ̀ gan ọmọ Ibn Taymiyyah àkọjá àti ìyẹn kọ̀ fẹ́ sọ̀rọ̀ mí lọ́tọ̀ lórí Ibn Taymiyyah Ibn Taymiyyah ẹ̀ lòun wá jẹnu gbẹ̀ngbẹ̀ngbẹ̀ yẹn ló sọ pé Ibn Taymiyyah ìgbẹ́ ṣé bulala ojú Ibn Taymiyyah lọ ìgbẹ́ ṣé bulala yá sílẹ̀ ó wá sọ pé ó ṣẹ̀yà ọkọ̀ Ibn Taymiyyah àríyàn gbọ́ àrí ìyẹn sọ pé ẹni wọn náà kú da wọn kọ̀ pín pé ẹni tó ká ayà lọ́kọ̀ wọn àbí yí kó so ìraba ẹ̀rì ìpè ní ìmọ̀ pé ó wá fẹ́ sọ àfá kejì ó wá ní Wahab Najidi ọ̀gá àwọn Boko Haram ok ọ̀gá àwọn Boko Haram tẹ̀ pé yẹn kọ́ tẹ̀ lókè mi o bá àpè lọ́gá àwọn ISIS kò gbé lọ́gá àwọn kí ló jẹ́ kò pè wàhálà tiẹ̀ ni ọ̀rọ̀ lọ proof tá a sọ pé tó bá gbé yẹn lọ́wọ́ fi dì pẹ̀lú rẹ̀ ni a wọ̀ ní kí wá fi rinlẹ̀ wá fún wa lẹ́rìí pé ọ̀gá àwọn Boko Haram ni tọ́ bọ́ sínú wàhálà tó ní bọ́m̀bẹ̀ láìláì ṣùgbọ́n yẹn tiẹ̀ kọ́ lè ń fẹ́ bẹ́ẹ̀ lọ Wahab Najidi ọ̀gá àwọn Boko Haram ìgbẹ́sẹ̀ bulala yà kalẹ̀ ojú Wahab Najidi lọ ẹjọ ẹ máa ń bi Lagbaji nígbà 100 tí ìgbà tuntun dáhùn ẹtú bí nígbà 100 mi pé ẹjọ ta ló ń jẹ́ Wahab Najidi tí tó bá rí mú jáde fún mi pé ẹnìkan jẹ́ Wahab Najidi tí ń bá fún Lagbaji pé ẹnìkan orúkọ rẹ̀ mi sọ pé orúkọ bàbá ẹ̀ àbọ̀ orúkọ ẹlòmíì orúkọ ẹnìkan ó ń jẹ́ Wahab Najidi tó dẹ̀ ń tọ́ka sí pé òun ló kọ tíra òun ló ṣe tíra òun ni àfa àti tó táwọn pè tó máa rí fà wàhábíyà tó ló padà dáwọ́kọ̀ wàhábíyà máa tún pé dé play ẹni tó máa rí fà sí wàhábíyà tó bá yẹ pé orúkọ rẹ̀ ló ń jẹ́ Wahab Najidi mo wallahi mo fọlọ́n búra tó ń ti pé lẹ́yìn gẹ́gẹ́ tó fọlọ́n búra gan ó tún jẹ́ kí lẹ́ máa ń pè lórí pé ó di kí lẹ́ máa ń pè náà tí mo gbọ́dọ̀ máa ṣe tí ayé ẹ̀ láyé bàbá ìjọba take care of pẹ̀lú mi pé mo ti sọ pé màá fún ní 2 million ẹ rà pé ṣe Yorùbá wọn sọ ṣá láyé bàbá yìí máa da 2 million lọ́rọ̀ ẹ̀mí tó bá rí tí wáyé pé wà ní dọ́pẹ́ wà bí àwọn oúnjẹ Wahab Najidi látara pé ọkàn mi balẹ̀ pa pé olódò gidi ni àfàì àní nǹkan tuntun lẹ́ẹ̀kan kò ń ṣàṣìṣọ́kọ̀ o láwà lé ẹ̀ tó wé sórí bó ṣe tó yẹn bẹ́ẹ̀ náà ló dún ẹ̀ àìmọ̀kan ẹ̀ ṣe tó ewé ń fọ lábáwọn náà ló ń fọ ẹ̀ ní sọkúsọ gbá àìmọ̀kan orúkọ náà ló ń kà yà àìmọ̀kan Wahab Najidi olórí àwọn Wahab Najidi ẹ̀rì ẹ̀ kó sọ gbọ́sọ̀ wòtò ẹ̀tàn kí n wá fún ní
ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí ó mọ̀ náà. wọ́wọ́ sẹ́ǹgẹ̀ Wahab Najidi ọ̀gá àwọn fúnpá ó ti ní wọ́wọ́ ni o àwọn ọlọ́gbà ìjà wọ́wọ́ wọ́n àtàwọn tó kọ̀ ẹ̀ ń jà wọ́wọ́ kí ló kàn án pẹ̀lú wọ́wọ́ pípa àwọn à ń takò àbọ̀ àǹfààní à ń sọ à ń ṣàlàyé ohun tó jẹ́ ọ̀rọ̀ ni ẹ̀sìn Ọlọ́run ju anybody lọ ẹ̀sìn Ọlọ́run ju personality ẹ̀sìn Ọlọ́run ju personality anybody lọ gàrí ẹ̀sìn Ọlọ́run ó ju personality ẹni tó bá rí kó jẹ́ lórí ẹ̀sìn ẹni tó bá rí kó jẹ́ ní ibi ní láyé lókè láyé àbí lókè sọ́mà ẹni tó bá rí kó jẹ́ tó bá ti kọlu ẹ̀sìn Ọlọ́run ẹ̀ á tún ẹ̀ ṣe so ẹ̀sìn Ọlọ́run nìyẹn wà ló ń bú àwọn àbáyé ṣé wọ́n bú àbáyé àbọ̀ kọ́ rẹ tí wọ́n ń sọ sọ́kúrò táwọn àbáyé wọ́n ń ṣàlàyé ní táwọn àbáyé sọ lọ́nà ìmọ̀ tí wọ́n ń ṣọ̀nà ẹ̀kọ́ tí wọ́n ń ṣọ̀nà ebú ẹ mú ẹni tó bú àwọn àbáyé wá jáde àwọn tẹ́lẹ̀ máa yí táwọn bú àwọn àbáyé bíi àwọn Saheed Shittu ìyẹn òde ń ṣàfà olódò àwa gan fúnra ti dá lẹ́kọ̀ọ́ so ẹ má fa ọ̀rọ̀ tó mẹ́rin tó bú àwọn àbáyé àwọn bú àwọn àbáyé ń gẹ́lẹ́ ń bú àwọn àbáyé látara ìmọ̀ kan tẹ́ ń gbìn yẹn tó náà àbáyé ń gbìyànjú ẹ̀yìn gẹ́lẹ́ ń fún owó ìbú sára àwọn àbáyé Wahab Najidi olóyè àwọn Boko Haram wọ́wọ́ àwọn wo náà ń bẹ̀ ṣe wọ́wọ́ ìwọ gan mọ̀ ta ní ọ̀rẹ́ di tẹ́lẹ̀tẹ́lẹ̀ so Wahab Najidi á sọ àwọn wàhábíyà. ìgbésí ìbúlálà ju àwọn ta ló ń jẹ́ Wahab Najidi o. Alhamdulillah ṣáà rẹ ti gbọ́ orí Wahab Najidi wàhábíyà tèmi fọkàn fi balẹ̀ ni torí pé aláwọ̀ ẹni kò sí kan tó ń jẹ́ wàhábíyà ẹ̀ lè kí nǹkan wàhábíyà lèmi o abẹ́wò ọgbọ́ rí torí mùsùlùmí kan wá ní òní mùsùlùmí kan tó ń ṣe súnà wá ní wàhábíyà lèmi o àwọn náà lọ ń fún wa ní orúkọ yẹn àwọn ọ̀tá súnà náà wọ́n pe wàhábíyà so Wahab Najidi kò pè sí wàhábíyà ó pè sí súnà Nabi sallallahu àti ebi súnà ìsàn tó ní Ànábì sallallahu lóní ṣùgbọ́n tí wọ́n ṣe súnà tó ń pè súnà ń pè sọ́dọ̀ Ànábì ni àwọn sẹ́yìn tẹ́ pẹ̀ ẹgbèsí ẹgbẹ́ ara yín ni ẹgbèsí Sufi ara yín Tìjàní Àkọ̀dìríyà ẹgbèsí àdàbí mọ̀rẹ̀gàzí ara yín ẹgbèsí súnà ń pè sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni ẹni bá lóun ṣe súnà lé ní tàwa rí pé ẹgbẹ́ ló ń pè sí súnà ọ̀rọ̀ ló ń ṣe bí àwọn tẹ̀blígì yìí sìn ìnáwó ẹ̀dínwó náà ila sabili Ilyas la ila sabilillah ẹgbẹ́ bí àwọn afáṣe sọ bí ṣe àlàáfíìfì ọ̀nà Ilyas ló ń pè sí kò ń ṣe ọ̀nà súnà níbi àwọn yẹn ń wá kéjọ wọn kún ní àwọn tẹ̀blígì yẹn ọ̀tọ̀ àwọn tọ́jú wọn bẹ̀ so ẹ̀rọ ẹ̀gbọ́n sọ ní Wahab Najidi wọ́n bá ń gbé lẹ́yìn wọ́n bá ń gbé irọ́ ẹ̀sìn kí ẹ̀ máa sọ òdo lẹ́nu Wahab Najidi àtàfọ́ bàtẹ̀ ẹ̀mọ̀ báwo lọ́mọdé ò ṣe mọ̀ Wahab Najidi ta ló ń jẹ́ Wahab Najidi kò sí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ lórí láyé nínú súnà yìí kò sí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú súnà Nabi siwa yìí kò sí ẹni tó ń jẹ́ Wahab Najidi kódà ẹni méjì ọ̀tún gbà gan kò sí ẹni tó ń jẹ́ Wahab Najidi lórí láyé ọ̀làtọ́lọ́ ti dá láyé táyé máa fi parẹ́ kò sẹ́nìkan tó ń jẹ́ tó lè jẹ́ Wahab Najidi ẹni bá sọ pé Wahab Najidi lóhùn á sọ pé ní kí ni sọ Wahab tó sọ tó yẹ kí Wahab ẹni tí ń tani lọ́rẹ̀ á sọ pé òwúkọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó ń jẹ́ Wahab ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ni Wahab so tó túmọ̀ sí pé olóòdò burúkú ara rẹ̀ Abdil Wahhab ló yẹ kó sọ ẹ̀rọ ayé Abdil Wahhab tó wáyé kó sọ yẹn gan ẹni tó ń rí fáàsì tó ń tọ́ka sí òun kọ́ ló tún jẹ́ Abdil Wahhab yẹn bàbá rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń tọ́ka sí Wahab Najidi tó kún wàhábíà orí àwọn Boko Haram tó ń sọ yẹn Abdil Wahhab lórúkọ bàbá ẹ̀ orúkọ tiẹ̀ ń gan ni Muhammad bin Abdil Wahhab ní tí ó pé àwọn ọmọ tọ́ṣẹ̀ bẹ̀rẹ̀ kíw tí ìdàgbà máa ń pè ní alùsùlù sàlásà ọmọ ẹ̀ tó ní Sheikh Abdil Wahhab Sheikh Muhammad bin Abdil Wahhab ọmọ ẹ̀ tó ní alùsùlù sàlásà tí ìdàgbà alùsùlù sàlásà tẹ́gbọ́n ọmọ ọdún méjì àbẹ̀rẹ̀ ti máa kà fún tí ọdún mẹ́ta mẹ́rin níbẹ̀rẹ̀ ti kà tán kó tètè gbé kọ̀wáìlì lárúbá Sheikh náà ló tún kọ kọ̀wáìlì lárúbá tó bá gbé kọ̀wáìlì lárúbá kó tètè gbé káṣù ṣùgbọ́n Sheikh náà ló kọ̀ wọn náà ló kọ káṣù ṣùgbọ́n kó tètè káṣù ṣùgbọ́n ti gan níbẹ̀rẹ̀ ti ka nawakidul Islam níbẹ̀rẹ̀ ti ka kó tí àwọn abọ́ sí lẹ́vù tó háì pé kìtàbù tawhid Muhammad bin Abdil Wahhab Muhammad lórúkọ bàbá ẹ̀ ní jẹ́ Abdil Wahhab àti orúkọ bàbá yìí àti orúkọ bàbá rẹ̀ kò rí kọ̀kọ́ sọ Wahab Najidi ló ń pariwo ọlọ́run Najidi ọlọ́run ló jẹ́ Wahab Najidi pé wàláhì nígbà tí mo wo fídíò yẹn ní ìmẹ́ tó ń dárúkọ wọ́n rò pé Najidi Najidu
ilẹ̀ Saudi Sumudiya ni ẹ̀ bàbá yìí ti bàbá yìí ni gbàgbé tẹ̀sí wá gbàgbé wá ní Wàhábíà so ẹni tó olódò yìí ń sọ ni bọ́ kò jọjú dára pé láwà lé orí ẹ̀ tó wé yẹn àyíǹkà wọn rò pé ìlú nìkan ṣe ìlú afẹ́kẹ́ náà pé àwọn ilé ìmọ̀ nǹkan tó ń sọ táwa fẹ́ sọ pé ọ̀yà olódò á máa fi tó jọ bí láwà lé orí ẹ̀ ṣe tó yẹn náà lòdò ẹ̀ ṣe tóbi so odò náà àwọn mi pé olódò ni mo ṣe tó òun náà ní láwà lé yẹn Wahab Najidi olórí àwọn Wahhabiyya olórí àwọn Boko Haram báwo lórí ìjọba àwọn Boko Haram ṣé àwọn pé yẹ kíyàn take care pẹ̀lú ẹ̀ pé wàá sọ bí Wahab Najidi jẹ́ bó ṣe pẹ̀pẹ̀ sí bó ṣe jẹ́ pé òun fún ní Boko Haram àbóhùn lórí àwọn Boko Haram so wá ní ìgbẹ́ iṣẹ́ bulala ju Wahab Najidi lọ so mi tà á ò bí àfa ìtẹ̀ ìdálóhùn lórí yẹn ẹ máa gbọ́ lọ. ṣé ń gbọ́. so ṣáà náà ń gbọ́ ó ní Wahab Najidi tó jẹ́ ọ̀gá táwọn Boko Haram ṣiṣẹ́ fún Nàìjíríà yìí kó wá prove ẹ̀ ṣáà pé tí àwọn afẹ́ ṣe tàfáyín sìn ìyẹn máa kò sínú tó ń ná mi láti kọ lẹ́tà tí màá dẹ̀ sẹ́ndẹ̀ sí kíni Lagbaji ó accuse Sheikh Muhammad ipò ní ọ̀gá àwọn Boko Haram ni káwọn Boko Haram ṣiṣẹ́ fún Nàìjíríà yìí so wàá sọ fún wa pé n tó ń ṣẹlẹ̀ ni pé àwọn Boko Haram wọ́n fi nǹkan kan jọ kí ló fi jọ ìjọ Wahab Najidi lọ búrò mọ́ṣáláṣí táwọn Boko Haram búrò mọ́ṣáláṣí ó kọ̀ fẹ́ kó rẹ sí wàhálà tó wò ní bọ́m̀bẹ́ pẹ̀lú àìmọ̀ kan àti ìwà ìpátá ìwà kékeré òní wọ́wọ́ ó ti di wọ́wọ́ fún àwọn mélòó lọ́nba ṣe wọ́wọ́ àwọn wọ́wọ́ tẹ̀sí ní ìmọ̀ làwọn bẹ̀ ṣe wọ́n mọ ìwọ̀n ń sìn òdo ló ń ná torí nísìnyí ẹni tó fẹ́ kọ́kọ́ dárúkọ gan òòrùn orúkọ ìdárúkọ ẹ̀rùn gan ẹni tó fẹ́ fa ọ̀rọ̀ fún yàn orúkọ ẹni tó òòrùn ọkọ ìdárúkọ oní Wahab Najidi ta ló ń jẹ́ Wahab Najidi gan so tẹ́fì mọ̀ pé gbogbo àwọn àfáà tẹ́yìn máa ń gbogbo àwọn àfáà yìí so àsìkò tó yẹ kó fẹ́ máa kọjá yìí torí pé ní tó ń sọ ní pé ní súnú fẹ́ gba àwọn àfáà tẹ́ pé àwọn ni wọ́n Ọlọ́run lò tí súnú Ànábì sàlám fi dúró láyé nísìn tẹ́ẹ̀kọ́ Ànábì sàlám fi dúró láyé nísìn òun làwọn ṣètọ́nù fi máa lò àwọn eléyìí láti lè bà wọ́n jẹ́ fáwọn èèyàn tó bá ti bà wọ́n jẹ́ fáwọn èèyàn àwọn ẹ̀kọ́ wọn àwọn èèyàn nílẹ̀kọ́ mọ́ àwọn afáàtì ẹ pé àwọn Ọlọ́run lò tó fi pe Sheikh Abdil Wahhab ní Sheikh Mujaddid pé ní àwọn táwọn ẹbí sọ pé ọgọ́rùn-ún kọ̀ọ̀kan Ọlọ́run máa gbà rìn èdè tó máa fọ Islam tẹ́kítì gba yìí padà dá àwọn afáà padà gbà pé ní Mujaddid ní àbáyé látara iṣẹ́ tí wọ́n ṣe ní Sùmùdíyà náà ìlú kọ̀ọ̀kan ló máa ní àfáà tó ṣiṣẹ́ ń bẹ̀ tó iṣẹ́ ń bẹ̀ tẹ́sí bàtàbàtà ọtí orí àbáyé ń gbẹ̀yànjú gbogbo pé à ń pín tó ń kakún ṣe tiẹ̀ òun lọ́ba àwọn báyìí ni Ọlọ́run lò tí àwọn tó gbìyànjú fi ń ṣe tẹ́gbọ́ fi kúrò ní ìlú yẹn ní náà àsìkò gbá tí wọ́n yẹn kẹ̀kẹ́ bí àkòsímọ̀ ìmọ̀ náà ló fà tó wà náà làwọn náà ti fi ní ìmọ̀ tó fi ṣiṣẹ́ yẹn kẹ̀kẹ́ àkòsímọ̀ kò sígbà kan tí ìmọ̀ kú o irú ìsọkúsọ táwọn àtẹ̀lẹ́gì máa ń sọ pé nígbà tí ò sí mọ̀ nígbà tẹ́sí kú Ọlọ́run wá gbé òpùrọ̀ àwọn dìde òun ló wá ń pèsè tẹ̀blígì kí lẹ́ ń bá ká ìgbà wo ni Islam kú ìgbà wo ni Islam kú kò sí àná ìdí sọ ni pé la yazalu amrullahi qa'imatan hatta ya'ti amrullah la yazalu dinullah mustaqiman hatta ya'ti amrullah wà ní sọ Bukhari ànábì ní ilẹ̀ ẹ̀sìn Ọlọ́run ọba kò sígbà kan tí ó máa di tí ó wó kò sígbà kan tó máa di tí ó gbérí kò sígbà kan kò ní yé wà ní nǹkan tó dúró títí tí àríkẹ́ wọn fi dé so ẹ̀wọ̀n sọ pé nígbà kan tí ó ti ṣe yé kìíní láti lè fi fọ yìí láti lè fi wá ọ̀rọ̀ àwísọ fún tẹ̀blígì yìí tẹ̀ ń bá ká wọ́n ní wọn lánàá ìyá kan ló wá ń pèpè sẹ́sìn àwọn ọ̀nà ìyá kan náà á rí pípò nǹkan ṣàfà ìsìn Sufi náà ni ògbẹ́ tó ń bá ká níta wọn pèpè sí náà nísìnyí náà ṣé Islam náà wà ní so ìwà yìí náà wọ́n pè ní Mujaddid pé nínú àwọn tọ́lá ń rí sọ inú wọn wà á ní ìgbẹ́sí bulala ju Wahab ẹjọ́ tí ìdáṣẹ́ bulala wo gan làwọn kà tá a fi sọ pọ̀ ju àbáyé lọ ọmọdé tó àti ti kàkálẹ̀ sí al-usulu salasa qawaid al-arba kashu shubuhat nawaqid Islam kí tó ń jẹ́ kitabu tawhid tẹ́ pé àwọn afáàn gbà mọ́ra wọn lọ́wọ́ ni
ọmọ Abdil Wahhab gangan Muhammad ibn Abdil Wahhab àwọn ọmọ fún àwọn tú kitabu tawhid tá ń pè ní Fathul Majid. àwọn afáàmì tún ní rọ àwọn náà tún máa gbà àwọn náà tún ní kàtàkì ìmọ̀ yìí kọjá ntẹ́yìn nìkan tú àwọn kan mìíràn bẹ tẹ́ pọ̀jù yóò tó táwọn náà ti fẹ́ tú bí Sheikh Muhammad àwọn náà tún gbé àwọn náà tún tú tiwọn wọ́n tún pè ní al-Qawl al-Mufid fi Sheu kitabu tawhid báwọn afá ṣe gbé Qawl al-Mufid yẹn lè mí káàdà dájú Fathul Majid lọ tẹ́ pé wàláhì inú tí àtàlẹ́ fi la ojú èèyàn fún àkídà wàláhì àbọ̀tíra yìí tá a tún kọ́ àwọn èèyàn lékè so ẹjẹ bá mú tíra àbá bulala jáde ṣé àwọn bulala tẹ́ pé àwọn wà tẹ̀síbà ọgọ́rùn-ún sọ́run ṣé ànábì náà ṣé ìyẹn Islam náà nìyẹn àwọn lọ sọ pé ìjọ wọn ju ṣé àwọn òmò àwọn tó ń sọ́ṣà so ẹni tí wà tẹ̀síbà ọgọ́rùn-ún sọ́run tó fẹ́ lọ sóde tó ń fi wíbà romati ṣé ìyẹn àwọn ànúkú yẹn ń ṣe ẹ̀sìn ìjọ wọn ànábì fi wíbà ro tó pàbí nǹkan tí ò ní túmọ̀ lọ́ fi ti ànábì lọ síbi àbí àwọn bulala tẹ́ pé àwọn àlejò àwọn èèyàn á kí ló bẹ̀rẹ̀ sí bọ́ta ló bẹ̀rẹ̀ sí ní fún kíní sí wọn lójú báyìí ló bẹ̀rẹ̀ sí ní kódà fídíò ilé tí mo sọ yìí wà tí mo lè play bí àmàdẹ́ play ló bẹ̀rẹ̀ sí ní tẹ̀ kíní sí wọn àbí àwọn abúlé àti ẹ pé ohun ìyàwó Aisha ìyàwó ànábì ó ní ẹ̀rọ Islam kò fọwọ́ rẹ̀ kan obìnrin rí ànábì kan sọ ó ní kò tọ́ fún ànábì kan kò sì tọ́ fún òun Muhammad sallam kó òun fọwọ́ kan obìnrin tí n bá ṣe mistake àdìsìn so àbí àwọn abúlé àti ẹ pé ó ń pidán so tábìlì kùtẹ́ kà máa pé ní ọ̀pọ̀ ìdán àti ògbé orú wọn yẹn wọ́n ṣe mùsùlùmí ẹni tó bá lọ bá ń lé gan tó lọ bá ń lé lásán gan Ọlọ́run nígbà wọn rẹ̀ fún 40 days ẹni tó bá lọ bá ń lé tó wá lọ kókó láti lọ gbà á gbọ́ pẹ̀lú òpin ìdán rẹ̀ ó ti kó nu Islam so òun lẹ́yìn wọn pè ní wa ìṣe àbátẹ́ pé wà àmọ́ bí àwèrè gángan àwọn ìjọ̀nú tó ń pè ló ti ìjẹ́ kọ́ ọmọ tó ń ṣe gángan tí ò bá ń ṣe gángan ni èyí ní máa wọ aṣọ méjìlá papọ̀ kò bá ọpọlọ mú kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ yẹn fún pé iṣẹ́ wòlíì ni iṣẹ́ wòlíì kọ́ àwọn Sufi ló máa ń ṣe rádaràdá yẹn tẹ́ bá ti fa orúkọ àlejò títí èyí kan bàtà wọn lé kí ó lóun wá láti Côte d'Ivoire kan wá ìwà àwọn afàtẹ̀sùbà náà ló fà àmà nígbà tó yá tá a wá wà ní ọdún tó yẹ pé àlọ́ wà nípa ẹni tó ń dá àwọn ọmọ kéwú lẹ́kọ̀ọ́ àwà ní final year so a máa dá àwọn ọmọ kéwú lẹ́kọ̀ọ́ a máa kọ́ wọn ní àkídà wọ́n á kọ́ wọn lákìdá a máa sọ nípa pé àwọn ọ̀rọ̀ báyìí kò tọ́ ọ bá gbọ́ so inú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn Sufi máa ń sọ̀rọ̀ ẹ̀ yóò máa pariwo yóò máa bínú yóò máa ṣe àwọn ẹni tá à ń sọ yìí ẹni tá à ń wọ kíláàsì kọ́ńkéwú ni o so kí n fẹ́ ló ń bẹ̀ ni pé láti máa yẹ máa fà bó ṣe ọdún tá fẹ́ jáde bó ṣe díjọ́ kan nìyẹn bó ṣe sáré wá pè mí nìyẹn bó ṣe sáré wá pè mí tẹ̀wọ́n bí tí mo wà bí àmọ́ wà nítorí mi tí n bá fi lé mi kúrò ní hostel mo lọ kíláàsì mi àbí ẹ̀kọ́ mo káwọn èèyàn nìkan ó lè rí mi kúrò ní hostel mi ń bọ́ta kúrò ní hostel kí ni mo bá ká tí ra kúnnú tí mo fẹ́ kà so nígbà tí mo fi bọ́lẹ̀ sí fi débẹ̀ mọ́ṣáláṣí mo ti bá àwọn tajọ àwọn kíláàsì àtàwọn míì tó ti pébò tó ń fà lọ́wọ́ tó ń fà lẹ́sẹ̀ ìkànnì wọn tajọ ń ṣe súnà nílé kí ó náà ẹ̀yẹn tẹ̀yìn ń ka fátí àti ẹ̀yẹn tí ń ka àwọn kan sí lórí nígbà ní kí wọ́n ní ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní lára ẹ̀ mọ́lẹ̀ ni o ẹsẹ̀kẹsẹ̀ lẹ́mí sọ pé ọ̀bọ̀ yìí ó fà tẹ̀síbà ìdójú ẹ̀ lẹ́nu so but mi ò fẹ́ fi ogbe ebú gbogbo tó ti ṣe tó ń ti pé jẹ́ pé kò ju ẹni tálẹ̀ ní kò dọ̀bálẹ̀ kò jẹ́ gbà lọ tó pé ẹni táwọn wọ kíláàsì ló ń kọ́ ni so bó di ẹsipọ́ ojú rẹ̀ ju tiwa lọ́ngbà náà mo ṣáà ṣe kìnnì mo kọ̀ bọ́ sí tèǹtè ìwò orí ẹ̀ mo ka fatia èmi tí mo kí fatia náà ni tó yẹ kí n kọ́kọ́ kà mẹ́ nígbà tí mo fi ka fatia yẹn tí mo fi pa ẹ̀ lẹ́lẹ́kẹta ó kọ̀ náà ní kéya ok ọ̀nà àpàrà wọn ti wálẹ̀ so bí mo ṣe rí pé rẹ̀ ti wálẹ̀ tó change báyìí bọ̀ ó sì ń ṣe ó sì wà nílẹ̀ tó sùn kalẹ̀ bọ̀ mo rí pé kò má ṣe wérewère tó náwó sókè tó nígbà tí mo rí bẹ̀ níṣẹ́ ló náwó sókè tó rànjú so bọ̀ mi kára ti wálẹ̀ èmi ò dẹ̀ mi kò ṣe tọ́lọ́run ni inú rẹ̀ gan wulẹ̀ dùn sí mi tẹ́lẹ̀ so mi kò kó ń bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kó ń bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ so later on nídàjíjọ́ kejì kó má dàbí sọnù mo wá lọ sínú yàrá mo wá torí àwọn tó kù pàtì padà lọ gbé tíra lókìá wọ́n bẹ̀rẹ̀ sí ń kà fún bẹ́ẹ̀ so mo wá débà wá ní àpé ó ti yàtọ̀ mo kọ̀ bọ́ta padà ní ẹni tí mo ń sọ yìí àbúrò rẹ̀ tó padà jábọ́ sí mi lọ́wọ́ torí nígbà tó sọ́tọ̀ gan kò mọ̀ tó sọ sí mi lọ́wọ́ torí mo bí gan ni pé láwájá ń kọ̀ lónìí láwájá ó mà ti bímọ ó bímọ kẹ̀mbá olóṣèyàwó ó ní ẹ̀wọ̀ ọmọ kan tó ó ti jábọ́ lé lọ́kùn kó sáré kó ní dákẹ́ ní ó ti fọmọ kan lóyún tọ̀ abẹ́rẹ́
olùbí tẹ̀síbà tó lóun pè tó lóun fà Sufi ibi tó padà lídìí ẹ̀sìn náà ní bíkíni kó lọ fọmọ ọlọ́mọ lóyún. so ṣé àwọn yẹn lọ́mọ àwọn ní Sufi àní àwọn ṣé wọ́n wò fọmọ lóyún wọ́n tún fọwọ́ bò àwọn àgbà fáwọn gan máa wulẹ̀ sọ fún yẹn tí mi ò rí díẹ̀ bá fọ ààrẹ bí ìyàwó rẹ lára káwọn ṣe òwe pọ̀ nǹkan sí ìyàwó rẹ lára àlùbáríkà ni abẹ́rẹ́ nǹkan. so àwọn tẹ́yìn fún ma fi wé àwọn afá àgbà ẹ̀sìn yẹn lóbulala tó ń fọwọ́ tó máa wọ aṣọ agbára bíi mẹ́wàá táwọn tẹ̀síwá ọgọ́rùn-ún sọ́run ṣé ẹ̀sìn Islam nìyẹn àbí wèrè rádaràda yóò náà àwọn tẹ̀blígì náà ẹ̀ bá mi tíra àwọn bí akitẹ̀ ló kọ tíra àwọn ọ̀sùn mi tẹ̀ gbé wá yẹn náà so ẹ sọ pé ẹran tí a máa ń kàràdà tí bá ń ṣe nufọ̀rọ̀ ìlà àwọn yóò sì jẹ́ nufọ̀rọ̀ ìṣọ́ra kọ kò tó ọkọ̀ ya méjì yẹn tíra àwọn tẹ̀blígì pé ẹran tí ọlọ́mọba yìí títí táyé yóò fi pè yín wèrè ó wà ní tíra àwọn tẹ̀blígì pé ẹran tí ọlọ́mọba yìí títí táyé yóò fi pè yín wèrè torí pé tẹ̀blígì náà tẹ̀lé wulẹ̀ Sufi Elias Kandalawi wọn Sufi náà ni Zakaria Kandalawi tó jẹ́ ọmọ Elias Sufi náà ni kí ló ń jẹ́ ọmọ tìyẹn náà Malam Sam Sufi náà ni Sufi tí wọ́n gan tún jẹ́ Sufi pé èmi Ọlọ́run lèmi ni kátìrà wọn ni so tó máa ṣe bẹ́ẹ̀ ni àwọn àbí ẹ̀yẹ́ kí n play video ṣéèkì bulala tó ń pa bulala kẹwàá wò ṣé lè gan tó àfẹ́sìn débi táwọn sọ pé ìgbẹ́ rẹ̀ ju ẹnìkan lọ wàláhì ìgbẹ́ bulala gan ju bulala fún rẹ̀ lọ ìgbẹ́ tí bulala yìí àbí gbẹ̀yìn ṣe wọ́ọ̀sì tó wọ́ọ̀sì tó bulala wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ ìdáhùn tèmi fún àyíbù ni àti gbẹ̀yìn tí ó bá torí pé kò sí rán bẹ́ẹ̀ ẹ jẹ́ wá fídíò bulala kan jáde. ẹ wá wo sí fídíò kan máa bọ́ fídíò lẹ́ẹ̀kọ̀kan ni because mo rí nsìn kódà mo rẹ́rìn mo fẹ́ lè yọ ẹ̀rí kọ́nà ṣe ẹ wá wo tán pè ní ṣé bulala o ẹ wá wo ẹ wo tó ṣẹlẹ̀ ẹ wà fẹ́ sìn o. ṣe èyí kan tó ṣẹlẹ̀ àwọn nǹkan ní fún wa ń ta imáàmù náà wà ń ta kíní kan àfa ìgbà ẹ̀sìn ṣe é rí tán àfa ìgbà ẹni tó pè ní Sheikh bulala ni tí ẹni tó fẹ́ ṣe Islam gan tó bá yí ilé pa tó ń pè ní wà ń ta imáàmù náà tó ń sọ pé lè ní àfa ìgbà ẹ̀sìn tó ló ti gbẹ rẹ̀ ìjọ rẹ̀ ju ẹnìkan lọ ó wá rí pé òun ló so kíní kan mọ́rùn bíi ayíntọ́ lọ ṣàlóyà kìtàn ó wá bọ bọ́ksàsì ó wá jókòó sílẹ̀ lẹ̀ ìtàn wá ṣì kalẹ̀ ṣé àrùn kí wẹ́ẹ̀ kó jẹ́ orí ẹ̀sìn tó ń fẹ́ jọyìn àfa ìgbà ẹ̀sìn tí ó gbọ́dọ̀ tí wọ́n ń pọ́nlé ó ṣì tàn kalẹ̀ ìwọ lè ṣì tàn tiẹ̀ kalẹ̀ ìwọ gan tó ń sọ̀rọ̀ tó bá mú kí wọ́n ṣì tàn kalẹ̀ fídíò yìí mo ti kọ́kọ́ tẹ̀ torí pé ọ̀nba kneecap kíní joint tó wà láàrin ìtàn àṣẹ̀ṣẹ̀ kneecap aṣọ́kọ̀ ara kámbẹ̀ díẹ̀ lásán mo tún fídíò ṣe so àfa ìgbà ẹ̀sìn wa bọ̀tà ó wá ṣìtọ̀ kalẹ̀ wọ bọ́ksàsì àkókò wọn bí àwọn nǹkan rẹ̀ gan ti gbé ìjókòó gan bí àwọn ìyàwó gan ọ̀hún wò ṣeré àfa ìgbà ẹ̀sìn wa abẹ́wò fídíò yẹn àfa ìgbà ẹ̀sìn wa ó wá ṣí ìtàn kalẹ̀ síta ó wọ aṣọ lásán kò wọ ṣòkòtò àfa ìgbà ẹ̀sìn nínú ìṣẹ̀lẹ̀ àṣùlámù gan kí ni owó ọmọ ènìyàn ọkùnrin láti ìmìíràn sórọ́tì ìlà rúkúbàtì ọ̀ràn yàn ní òdodo rẹ orúnkún rẹ ọkùnrin ẹgbẹ́ rẹ ò gbèrò rí débi débi èèyàn rí àfa ìgbẹ̀sìn nìyẹn ṣé ń tẹ́sí mi mú wá ní ìhun ṣe yẹn so ẹ jẹ́ kí n ẹ kàtú wà mí àárín mi ó pọ̀ ẹ fúnra yín lẹ́yìn mọ̀ pé eléyìí kò ń ṣe kí ṣé òòlù eléyìí wọ́n rà pé wọ́n ṣe gángan wọ́n ti fa nǹkan orí wọ́n ti yí ẹ fúnra yín lẹ́ẹ̀ máa sọ́ọ̀sìn ẹ kàwé ẹ kì í wá àwọn mi jáde ẹ tí ẹ wò lè nǹkan sáré rí lè ní o ẹ wò. mo ṣe mistake ìbá ti lò kíní pẹ̀lú orin ìbá ti má jáde so but ọkàn lọ síbẹ̀ ni máa ń lo àwọn orin báyìí ẹ̀wọ̀n tó wọ̀ sọ́run ẹ̀yẹ́ kí n túnṣe ẹ̀yẹ́ kí n kọ́ bìdí kí n lower volume ẹ̀wọ̀n tó wọ̀ sọ́run ṣé kèfèrí tó fẹ́ gbà Islam ó lè rí ilé ìkó wá pè ní Islam fún yàn kó fẹ́ ṣe àfi bí ẹni tó lọ ń ṣabólà abẹ́rẹ́ ẹ̀jẹ̀ ń pọ̀ sí rẹ̀ ẹ̀wọ̀n nǹkan.
ṣé kí ni ìyàtọ̀ lórí àtẹni tó lọ ń ṣabúlà ẹ jọ kí ni ìyàtọ̀ lórí àtẹni tó lọ ń ṣabúlà ṣé Islam náà ni kí n tánà bí kókó ibola tv ẹ̀ tánà bí ṣe rẹ̀ àbí pàǹtí lásán ìwọ lásán táwọn jọ ń gbé fún yín láti fi sọ Islam lẹ́nu. àníṣe ẹja òbí àní fídíò yìí ṣe mo ẹjẹ kìkà sí tù wò. ẹjọ mùsùlùmí wo àbí ẹni tí ì ṣe mùsùlùmí wo tí wàá fẹ́ ṣe Islam ló máa wá rí eléyìí tó pe ní àgbààfà tán ní ìgbẹ́ rẹ̀ ju ẹnìkan lọ tó wá búra tó jókòó sẹ́ńlẹ̀ tó wá fọwọ́ pátá lásán àbí bọ́ksàsì tó wá jókòó sẹ́ńlẹ̀ tó gbé kinní kan sọ́rùn tó wàá gbà pé eléyìí yóò jẹ kàkí lè jẹ́ olórí òun á yà dúró síbi tóun ti ń bọ̀ so ẹni tó sọ pé ìgbẹ́ rẹ̀ ju ẹnìkan lọ ìgbẹ́ tiẹ̀ gan torí àwọn àlè sọ pé ìgbẹ́ Sheikh Wahab Muhammad Abdil Wahhab ó ju àbáyé lọ ìgbẹ́ Sheikh Muhammad Abdil Wahhab gan ayẹ́kàfẹ́ ẹni tó bá dájú àbáyé lọ lálẹ́ sọ pé alẹ́ bá fi kó àfiwé ìgbẹ́ bulala fún rẹ̀ náà lásọ̀ pé ó ju bulala lọ torí bulala fún rẹ̀ gan bó ṣe wọ́ọ̀sì tóun ìgbẹ́ rẹ̀ gan ó wọ́ọ̀sì ju bẹ́ẹ̀ rẹ̀ fúnra rẹ̀ lọ níbi pé èèyàn wà lójú ọ̀nà sẹ́yìn ò sì mọ̀ pé eléyìí ti fa nǹkan kí nǹkan sórí orí ẹ̀ ti yí kò sọ òun sọ̀rọ̀ pé kí ní ebú ní tó clear ní tí fáwọn nǹkan tó ń ṣe owó tẹ̀síwá kí ní mẹ́ ọgọ́rùn-ún sọ́run ọ̀bọ ìtànsílẹ̀ ńlẹ̀ lójó gbogbo ayé jókòó sí ẹlẹ ṣé sí Islam ló bá débi pé òun jókòó sí ẹlẹ ń bọ́ tán kalẹ̀ wàhálà yìí ń ṣe Islam ìṣìnà dání ìṣìnà ní ìyẹn ò lè jẹ́ Islam láíláí kọ́nà kó láwọn bẹ̀. so mo tún wá rí kan sìn láwàlì Labeeb ló tóbi àbí a mọ̀ pé ọmọ ni tẹ́ ẹ bá lórí bàbá yìí so ẹ ti mọ̀ pé lè wallahi ṣètọ́n ló ń kó instruct bàbá yìí ló ń sọ pé ló ń ṣiṣẹ́ play video yẹn kí ẹ fàbalẹ̀ wo fàwọn picture yẹn bó ṣe ń gbé so ẹ kì í máa gbé láti ibi tó súnmọ́. ẹ kì í dé rẹ̀ ẹ wo bí ó ga ṣe eléyìí gan ṣó ẹ̀kú àwọn olórí eléegun gan ṣó tóbi tó báyìí Allahu Akbar Allah Akbar ilé òṣè Islam òun náà lè bá débi wèrè Ọlọ́run òun náà lè bá débẹ̀ tẹ́lẹ̀ kan náà adé á ní òun wèrè Ọlọ́run wọ́n yà wèrè kó yà wèrè gidi kó yà wèrè ẹ́ wọ́n máa fi tí ò ní tìmọ̀ wọ́n máa fi sẹ́sìn fún wọ́n máa fi sẹ́ pamọ́ sábẹ́ ẹ̀sìn Ọlọ́run kò ẹ́ fẹ́ ẹ̀sìn Ọlọ́run ẹ̀ fi gbórúkọ kó jẹ́ wèrè Ọlọ́run wèrè ara rẹ wèrè orí yí wèrè inú igbó tó ń mu wèrè orúkọ àǹjọ̀nú tó ń fà wèrè tó yà wèrè ara rẹ wọ́n máa pè é wèrè Ọlọ́run òun náà ló bá yín débẹ̀ torí pé kò sí àtọ̀ láàrin wèrè Ọlọ́run gan ní ti ju ṣé ìfìdí àmì lọ ẹ̀yin náà wèrè Ọlọ́run yẹn òun ni tẹ́ pé wèrè Ọlọ́run yẹn òun gan ó sì fakọ̀ sí ìyẹn orí ẹ̀ gan ọ̀n bá mójútó Ọlọ́run mèrè tó ń ná sí tẹ́ pé wèrè Ọlọ́run yẹn àbí so òun lè bá dé ojú rọ́bìṣì yẹn so tọ́ kò sí tàbí rẹpẹtẹ so mi bọ̀ àwọn bàtà rí ẹni tó bóyá bá tó mọ bó ṣe lóníwòye tó ṣe ń tọ́ ti wà dogmatic tó ti wà blindfolded o tẹ́ pé ó wà dogmatic already so kò ní yóò ti mọ̀ pé eléyìí kò sọ́nà ń bẹ so ẹ ká wò àwọn kọ́mítà sọ́nsìn so pé àbáyé yóò lọ ju kí o kàn wọnú ọjà kí ni ibolomi wèrè máa ń wọ̀ tẹ́lẹ̀ tí ó bá jọjà lọ so ó kọ́ yìí wọnú ọjà yóò kọ́ jù kalẹ̀ síbẹ̀ so yóò kọ́ inú bíbá ìwọ̀n náà yóò jáde bíbá ìwọ̀n náà fi tì wọ́ tẹ̀síbà yóò gbé tẹ̀síbà sọ́run yóò bọ́ ìtàn lẹ̀ mú pàfúmù máa tẹ̀ sáwọn èèyàn tó bá kí ẹ lójú so àti oríṣiríṣi mi ta gbọ́ táwọn èèyàn sọ mi ta ti sọ àbáwọn mi tẹ́ pé àtẹ̀ máa sọ gan so nígbà táwọn ilé kí wọ́n ta ìwé ẹ̀ fún wa ká ìwé ẹ̀ ni nínú náà táwọn ọmọ ẹ̀kọ́ tọ́rọ̀ pé nǹkan gidi làwọn ń kọ so màá máa tiẹ̀ tíra àti tẹ̀sí béèrè fún wòye yẹn máa tiẹ̀ láti kọ́nà ọmọ mi ti ń fẹ́ béèrè náà mo gbàgbé náà sọ̀kan ní fẹ́ wòye fẹ́ ní wòye yẹn kan lọ́wọ́ kí n máa kájà ilẹ̀ kan so Labeeb Lagbaji ló tọ́ ọ̀rọ̀ jáde kò sí nígbà táwọn fi ṣègbè lè ṣe tẹ́lẹ̀ so nígbà kó ti lo àsìkò tí ò lọ bọ́ọ̀lù
ṣùgbọ́n tó bá yẹ pé òun lè fi máa sọ irọ́ tí ò tọ́ fún wa á máa tú ìgbéjáde náà láti lè fi ṣe àfọmọ́ tánàbí ní àwọn tó máa tún tọ́sí tẹ́tí bàjẹ́ àwọn àbẹ́ lọ́wọ́ kọ́ lọ́n jẹ́ kó lóra kó jẹ́ wà nínú àwọn tó máa tún tẹ́tí bàjẹ́ táwọn yẹn tẹ́yìn fẹ́ bàjẹ́ nínú ẹ̀sìn ọlọ́run tó máa fi wá tún yín ṣe. so ẹ ká tẹ̀ wo documentary wọn díẹ̀ ká gbá àwọn kan náà mi nínú àwọn kan sọ yìí bí àmì bí orí bàbí bí ẹni táwọn bí àlà ń sọ àbáwọn èèyàn ọmọ àwọn èèyàn wọn ẹ ká gbọ́ so documentary kan ní Yayi TV. jẹ́ kan ní wọn ṣáájá burú wọn. wọ́n fà á àfẹ́ yìí tó gba ẹ̀kan torí yóò ti rí gbowó tó dáa ló mú wa yóò ti rí gbowó tí ọ̀dà ni. àwọn ti mọ kọ̀kọ̀ ni ẹ. ó mú wa ọlọ́run sàṣàwà náà. yíyá náà wà ní wèsì mu ní ọ̀tà fún wa wọ́n ti mọ kọ̀kọ̀ àbẹ́rẹ́ ọdẹ ọlọ́run. This market is one of the places that our noble sheikh usually visits. When he visits it, he will just sit down at a place and just be relaxing. Ǹjọ́ àwọn níbi ṣe rẹ́rì. ẹ mọ̀ pé tẹ́yìn bá wà láyé àwọn ẹlòmíì ọmọ òbí ọlọ́ nígbà tí lálà wà láyé tó ń ṣe tó wà lóyún lọ́fà ẹlòmíì rò pé wéèrè ni. kí ó péré. torí pé orí wheelbarrow àti tòlùdíì tí wọ́n kó sọ́rùn wọ́n máa ń lọ káàkiri. ìwé ọ̀la ànábì táwọn tó mẹ́sìn wá jẹ́ òòlù ọ̀hún ṣe bẹ́ẹ̀ àbáwọn sábẹ́ rẹ̀ àbóun fẹ́ jẹ́ wòlíì ànábì lọ ni tí òun fẹ́ jẹ́ wòlíì ànábì lọ ni kánábì wà kó tẹ̀síwá sọ̀rọ̀. babájọ́ kan náà Abdul tẹ́gbẹ́ wà ní. so àwọn ọ̀rọ̀ tí òyìnbó pé ẹni tó rí ẹ̀ pé àwọn question tí wọ́n máa bí ni tó fẹ́ jẹ́ wòlíì ànábì ọlọ́run ànábì Muhammad sallam tó fẹ́ jẹ́ wòlíì jùlọ ni kódà òòlù jẹ́ wòlíì tó àwọn sábẹ́ rẹ̀ Abubakar Umar tánàbí sọ pé ní lọ́wọ́lá mọ́ bọ̀n àfìlàbọ̀ 8 ìyá Umar ìwọ Umar tó báyìí kọ́ lọ́n gbé mi dìde ní ìwọ ní lọ́wọ́ wájú dìde abẹ́rẹ́ máa wọn sàbí ànábì àwọn tábí ànábì gan ṣe fẹ́ jẹ́ wòlíì tó wọn ni àwọn tó bá ànábì láyé tẹ́kọ̀ rẹ̀ pé àwọn bá wọn sàbí ànábì láyé ẹ fẹ́ jẹ́ wòlíì tó wọn àìní máa ń pa yín ẹ lọ ka ìtàn ẹ jẹ́ kí n ju ètò àwọn tí àtẹ́ ka tẹ́ bá lè ka àwọn tíra hadith muhasul kutub ẹ lọ ka àwọn ìtìrà ìtàn Islam al-Bidaya wa Nihaya ẹ lọ ka Asadul Gaba ẹ lọ ka ẹ bá tó wá lè ka àwọn tíra ńlá báyìí mi lè má dárúkọ pọ̀ ẹ lọ ka àwọn tíra táwọn afáàtẹ̀ ti yọ àwọn ìtàn jáde fún yín bí alifi kisọ wa kisọ min qisasil anbiya wa salihin àbí karamatul awliya wa salihin ẹ lọ ka àwọn tíra báyìí làwa ti tójú bọ̀ ẹ rí i pé àwọn afáàyàn wọn jẹ́ kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn sábẹ́ àtàwọn tó tẹ̀síjọ́ mọ́ kí àwọn sábẹ́ táwọn ń jẹ́ sálàfù fáwà àwọn ìkan nu ọjọ́ kan ó ń lọ ọjọ́ kan lẹ́tọ̀ sọ àwọn ní ìmọ̀ ẹ̀sìn tánàbí mú wá wọ́n tún sí lọ́run gba ojú ọ̀nà tó tọ́ tánàbí mú wá ọlọ́run wá sọ wọ́n di ààyò rẹ̀ ó sọ wọ́n ó gbà wọ́n débi pé àwọn tún kò sí nǹkan tí wọ́n tọ́lọ́run fi wọ́n dá lára ṣé Salman Farisi tó gbórí omi kọjá lójú ogun tó gun ẹṣin àti káàtì àti ogun tó gun ẹṣin àti àwọn èèyàn àti nǹkan tó kó lọ jagun ọgbó gbẹgbẹ orí omi kọjá nígbà táwọn ọ̀tá kó kọjú omi kúrò tọ́lù pa àwọn mùsùlùmí tó bá dé wọ́n ti mọ̀ pé Ọlọ́run máa ń fún wọn ní victory ni wọ́n dẹ̀ gbórí omi kọjá wọ́n dẹ̀ dé ìlú náà ṣé yẹn tàtẹ̀ sọ pé àyè àwọn sàbẹ̀ ni aláwọn tábìlì gan ìkànnù wọn láwọn tábìlì tó tẹ̀ ti wá lẹ́yìn àwọn sàbẹ̀ ó ń lọ́jọ́ kan wé orúbìnrin tó wọ̀ ọkọ̀ ọ̀kan níbẹ̀ ni Ọlọ́run mọ̀ ń bẹ̀rù fìtínà bá ń gba ojú mi Ọlọ́run dẹ̀ gba ojú ẹ̀ ọmọ rẹ̀ bí ẹ tó jẹ́ bí ọmọ sí ló máa ń mú lọ mọ́ṣáláṣí ló yóò mú padà ẹsẹ̀ báwọn kékeré ìwà ọmọ ìdí náà wọ́n máa wù ó wá lọ́jọ́ kan àbáṣe tó ń fún wa lọ́lé bàbá ń wọ́ ọmọ káwọn ti lọ ṣeré lọ́ntẹ̀ wọ́n á fi àbá ìráre àbá ìwà ní Ọlọ́run mò ń bẹ̀rù pé ìráre náà àbí báwo ni tẹ̀mí ṣe kà ń bẹ lórí tíra kàrámọ́sọ̀rọ̀ ọ̀lẹ́à Ọlọ́run bá mi dá ojú mi padà Ọlọ́run sì dojú náà padà lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti ẹ̀ pọ̀ bí èlùfẹ́ máa kà ó pọ̀ bàjẹ́ so wọ́n fẹ́ jẹ́ wòlíì àwọn sàbẹ̀ lọ ọṣẹ àwọn kó tẹ̀síbà sọ́run wọ́n wọ̀ ní wíbàrò ìyẹn ò ń ṣe ẹ̀sìn anabi sallam ṣe bá dáadáa báyẹn anabi sallam táwọn àlejò wa bá inú àdìsí àwọn Aisha gbé inú Shama'il Muhammadiyya Imam Tirmidhi anabi wa wo mi ó ń wo ojú ara ẹ̀ nínú omi ó ń tún ìbọn rẹ̀ ṣe ìyàwó Aisha ni ìwọ anabi tún ṣe báyìí ni àwọn ọmọ òkè aṣọ yẹ kọkùnrin tún máa ó yẹ kí anabi Ọlọ́run tún máa lóhun tún ṣe oge anabi ni anabi wa kọ́ ìyàwó kẹlẹ́ pé mùsùlùmí dáadáa Ọlọ́run fẹ́ràn kí mùsùlùmí kó ṣe kí ni kó máa jáì dáadáa kó máa kó rí dáadáa sáwọn kẹrì káwọn èèyàn ó dẹ̀ kọ́ pé ṣé anabi Ọlọ́run ilé so wàá lọ kí ìwà àgbàtọ́ ní ìgbẹ́ ìdájọ́ nìkan lọ wàá bọ́tàn wọ boxers wàá bọ́tàn kalẹ̀ wàá wọ láàlì wàá láàlì wàá ga ọ̀fẹ́ lè máa já pánu wàá gbé wíbàrò wọ́n fi ń tiẹ̀ lọ sóde ìyẹn òun ṣẹ̀sìn Ànábì sallam
Ànábì sallam sọ pé ní ẹni tí ìgbéraga bá wà tó kéré bí ọmọ náà gún bá wà bẹ́ẹ̀ inú ẹ̀mí rẹ̀ kò ní wà Jánnà. Ìkan náà sàbí wá sọ pé Ànábì ẹkùnrin kan ó láìkí kí bàtà rẹ̀ àti aṣọ rẹ̀ kó máa da, ó máa tún ṣe, ẹ máa wọṣọ tó ṣe, ẹ máa tún ara mọ́nú tó á máa múra lólóló, wọ́n máa ṣe. Ànábì wa ní ìyẹn òun ṣe ìtumọ̀ ìgbéraga. Ànábì ní ìgbéraga ní batarul haqqi wa gamtun nas. Ìgbéraga ní ká máa fojú kiri àwọn èèyàn ká sì máa gbọ́ òótọ́, ká máa gbà dànù pé àgbọ̀ kí àwọn olóòótọ́ sọ pé ọ̀nà tánàbí ṣe ni kó sọ pé irọ́. Ìgbéraga sọ́lọ́ ìgbéraga ló ń pè yẹn. Àbí kó máa fojú kán ní àwọn èèyàn kó máa jámọ́ kankan kó rò kó jẹ́ bákan. So Ànábì wa ní inna Allaha jamilun yuhibbul jamal. Ọlọ́run bá tó rẹwà ni ó sì máa ń fẹ́ràn ẹwà kí ẹ máa ṣe tónítóní. So ìlànà Ànábì lélẹ̀. So Ọlọ́run bá ní tánàbí bá túnra ṣe torí àwọn àlejò wa kì í tó ń túnra ṣe. Àfáà lẹ́yìn wá pé láfa gbẹ̀sìn ó yóò wá wọ tẹ̀síbá àwọn gọ́rùn sọ́run ká máa fi ìbàrò tí lọ sóde ṣé ó jọ tànábì àbí kò jọ tànábì báyìí. Ìjọ Fatihu Mẹ́kà láàrin tànábì tí òun sábà wé àbí tí òun wérí òun ló wé oúnjẹ Fatihu Mẹ́kà láàrin dúdú tẹ́ pé òun lọ́nà bí wé special tí tọ́ fẹ́ yìí lórí ẹ̀rí ló wé nígbà tó fẹ́ ṣe Mẹ́kà. Láwọn tànábì bá fẹ́ lọ òde yóò ní ọ̀fun ní bagla ìbáka tẹ́ pé ìbáka ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n àwọn kèfèrí máa ń jàǹgbá tọ̀rọ̀ dá kan mọ̀ wọ́n fún Ànábì àwọn olówó náà máa ń gùn Ànábì gùn. So ìwọ wà á fi ìbàrò tí wà á ní wòlíì nìyẹn yíyan òun ṣe wòlíì ṣe tán nìyẹn yíyan òun ṣe lànà Ànábì sọ̀sọ̀là yíyan òun ṣe lànà Ànábì wọn sọ̀lá sọ̀lá yọrọ lásán nìyẹn wà á ń fi yẹn lọ wà á ń fi máa sọ pé ìgbẹ́ díẹ̀ ju ẹnìkan lọ yóò gbádùn àìmọ̀ kan dà láàmú gidi. Sẹ́yìn àwọn tó ti à ń sọ yìí ó mọ̀ wọ́n lọ béèrè wọn ṣé Ibn Tayiyyah àbí Sheikh Muhammad Abdil Wahhab tó ń pè ní Wahab Najidi Olodo Wahab Najidi ẹgbẹ́rọ̀ àwọn ọmọ ẹni tó jẹ́ Wahab Ọlọ́run ní jẹ́ Wahab tó bá yẹ pé Abdil Wahhab la fẹ́ sọ òun kọ́ ló ń jẹ́ Abdil Wahhab bàbá rẹ̀ ní jẹ́ Abdil Wahhab Muhammad Wahab ló kọ́ tẹ̀. So ìyẹn náà jẹ́ ìdáhùn sí ṣókí sí ọ̀rọ̀ àìmọ̀kan rẹ̀ kọ́lọ́n kó dáhùn kó fi ọmọ náà so kó sì fún wa náà kó fún wa dúró lórúkọ máa yẹ káà náà kàṣìnà láíláí. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.